Ẹ gbọ́ ìkìlọ̀ tí alákòóso àjọ agùnbánirọ̀ fi ránṣẹ́ sáwọn ọmọ àjọ náà. Alákòóso gbogbogbò fún àjọ agùnbánirọ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn National Youth Service Corps (NYSC) Brigadier General Ọlákúnlé Nafiu ti kìlọ̀ fún àwọn agùnbánirọ̀ láti má ṣe kópa nínú ìpolongo òṣèlú tàbí lo ìdánimọ̀ NYSC àti àwọn ẹ̀rọ ayélujára wọn láti ṣe ìpolongo fún ẹgbẹ́ òṣèlú tàbí olùdíje kankan ṣáájú ìdìbò àpapọ̀ ọdún 2027. Nafiu tún kìlọ̀ fún àwọn agùnbánirọ̀ láti yéé máa tan irọ́ tàbí àwọn fọ́nrán fídíò tí Artificial Intelligence (AI) dá sílẹ̀ káàkiri. Ó sì gbà wọ́n níyànjú láti máa ṣe àyẹ̀wò àlàyé dáradára kí wọ́n tọpinpin tàbí tún fi ọ̀rọ̀ ránṣẹ́ sórí ìtàkùn ayélujára. Ọlákúnlé Nafiu ṣe ìkìlọ̀ yìí ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ nígbà tó ṣàbẹ̀wò sí ibùdó ìkẹ́kọ̀ọ́ àwọn agùnbánirọ̀ ti Batch B Stream 2 ti ọdún 2026 ní NYSC Permanent Orientation Camp nípínlẹ̀ Katsina. Ó rán àwọn agùnbánirọ̀ létí pé wọ́n gbọ́dọ̀ máa yẹra fún òṣèlú tí wọn kò sì gbọ́dọ̀ lo ìdánimọ̀ NYSC tàbí àwọn ẹ̀rọ ayélujára wọn láti ṣe ìpolongo fún ẹgbẹ́ òṣèlú tàbí olùdíje kankan. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìlọsíwájú nínú ìmọ̀ ẹ̀rọ AI ti mú kí ó nira síwájú sí i láti mọ̀ bóyá àwọn àwòrán tàbí fídíò jẹ́ òtítọ́ tàbí ohun tí a ti ṣe àtúnṣe sí. Èyí ló mú kí ó ṣe pàtàkì fún àwọn ènìyàn láti rí dájú pé àlàyé jẹ́ òtítọ́ kí wọ́n tó pín in lórí ẹ̀rọ ayélujára. Nafiu tún sọ pé àwọn agùnbánirọ̀ yóò ní ipa pàtàkì nínú ìdìbò ọdún 2027 nítorí pé ọ̀pọ̀ nínú wọn ni yóò lò gẹ́gẹ́ bí òṣìṣẹ́ fún àjọ elétò ìdìbò. Ó pe iṣẹ́ náà ní àǹfààní fáwọn agùnbánirọ̀ láti kópa nínú ìdàgbàsókè ìjọba tiwantiwa ní orílẹ̀-èdè Nàìjíríà nípa ìrànlọ́wọ́ fún àwọn aráàlú tó bá yege láti lo ẹ̀tọ́ wọn láti dìbò. Bákan náà ló tún gba àwọn agùnbánirọ̀ níyànjú láti lo àǹfààní ètò Skills Acquisition àti Entrepreneurship Development (SAHED) nítorí pé àwọn ọgbọ́n iṣẹ́ àti ìṣòwò di pàtàkì síwájú sí i nínú ètò ọrọ̀ ajé òde òní. Nafiu ṣàlàyé pé ètò ìkẹ́kọ̀ọ́ àwọn agùnbánirọ̀ làwọn ń ṣe láti kọ́ wọn ní ìbáwí, àdarí, ìfọwọ́sowọ́pọ̀, ìgbọ́ràn àti ojúṣe pẹ̀lú àwọn ìkẹ́kọ̀ọ́ afárajológun. Lákòókò náà, alákòóso NYSC nípínlẹ̀ Katsina Evans Okoh sọ pé àwọn agùnbánirọ̀ tó lé ní 1,000 kan ni wọ́n ti forúkọ sílẹ̀ fún ìkẹ́kọ̀ọ́ náà. Okoh tún sọ pé àwọn òṣìṣẹ́ ibùdó tó tó 3,300 tó jẹ́ ti àjọ NYSC àti alábàáṣiṣẹ́pọ̀ ló ti wà níkàlẹ̀ fún ètò ọ̀hún.